ọmọ wù mí ó mọ̀mọ́ kó ọdún Àṣàbí Adé ṣe bí wọ́n ni mò ń pè ọmọ kan bí ẹgbàágbèje olóríire ọmọ ni òkú ọdún mo lọ síkú yẹdùn òkú àṣeyẹ ni òkú ayẹyẹ orí kádùn olówó pẹ̀lú mi o mo lọ ṣọdún èyí ó ṣe tẹ̀mí sí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mo ló gbó bí olúgbógbó tí ń gbó Àṣàbí o wàá gbó bí olúgbógbó tí ń gbó nílẹ̀ ayé ikú òjijì ò wá nípa ọ ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ̀lẹ̀ ìpẹ́ lọ́lọ́lọ́hùn ọba orí gangan Àṣàbí o ọ̀rẹ́ rẹ̀ ló gbé mi wá bí o Àníkẹ́ Àbísọ́lá ló gbé mi wá ó ní Akanni Akewi dákun gbéra lẹ́kọ̀ọ́ dìde wọ́n bá ń kọ́ rẹ̀ mi dáadáa ọ̀rẹ́ bí ọmọ ìyá mi ni èèyàn pàtàkì tí mo bá ròde ni àmọ́lẹ́wá Àṣàbí ẹlẹ́yinjú ẹgẹ́ wọn á bí wà tútù bí àdàbàṣá ni mo pé ó bá ń kí o àdùnmáàdán arẹwà lóbìnrin ni ọmọ kan bí ẹgbàágbèje olóríire ọmọ ní í ṣe Àníkẹ́ ọ̀rẹ́ rẹ̀ ló pé wá bóun kí ọkú ọdún mo ló kú ọdún ó sì kú àṣeyẹ iṣẹ́ rẹ̀ ò wá ní lójúrò wà á mọ̀ rí ṣe ni àìsàn wá ní kán Ọlọ́run ọba mi òkú ní jẹ́ òkánjú kú àwọn òbí rẹ̀ máa jèrè rẹ̀ ni ìwọ náà máa jèrè ara rẹ̀ wọn ò kú ní mọ̀sáré rẹ̀ àjò ló wà wá kéré oko délé ò ní parẹ́ ṣáájú bẹ́ẹ̀ ni wọn ò ní rúkú rẹ̀ wálé láṣẹ Elédùmarè ọba ẹ bá mi pàṣàbí Adé bóyá orí rẹ̀ àwùwọ̀ ẹ jẹ́ kí n kí àmọ́lẹ́wà obìnrin ọmọ kan bí 1 mílíọ̀n ẹgbàágbèje olóríire ọmọ ní í ṣe Àṣàbí Adé ṣàlọ́mọ́ dára ó dẹjọ́ o àmọ́lẹ́wà arẹwà obìnrin ni abẹ́yín funfun ní gbogbo ẹnu ẹlẹ́yinjú ẹgẹ́ wọn ẹlẹ́sẹ̀ oge àpọ́nbẹ́pọ̀ ìhàwó tún obìnrin ni àmọ́ lára àmọ́ bí ọjọ́ àmọ́ bí òyìnbó Àṣàbí bá ìṣàlá dára mọ́ fìtì para ṣe gẹ́gẹ́ arẹwà bí rẹ̀ ṣàn wọ́n láyé olúwa tì mí lẹ́yìn dákun mọ́ gbádùn tí ò jàre ọdún ẹ̀ lóde àbùkù wá ní kọ́ Ọlọ́run ọba mi òkú ní jẹ́ òkánjú kú láṣẹ Elédùmarè ọba ìlọ́wọ́ adélé àwọn bàbá rẹ̀ adérèlé járèlé o Àṣàbí Adé dákun jẹ́ ń bá ọdẹ nù gàdé ní àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni bébé wọn lọmọ Iyeru Okin ọlọ́fà mọ́jọ ọmọ mi lọ́lá ọmọ lálọ́mí ọmọ abisu jókòó bébé wọn lọmọ ìjà kan èyí ẹ̀mí jà lọ́fà níjọ́jọ́ sí ìjà ń ṣojú ebè lọ́fà ó ṣojú pòrò nínú òpó bébé wọn lọmọ igúnnugún tí mo rí tí mo dá sàkẹ́ àkàlàmàgbò tí mo rí tí mo dá sàkẹ́ ń bẹ̀ kó ọlálọ́mí ni mo rí tí mo dá sàlá ńlá pa Iyeru Okin ni mo rí tí mo dá sàlá ńlọ bẹ̀ ẹ̀ sì rọra làmí o mo pé bẹ́ẹ̀ bá làmí ẹ dákun ẹ má jẹ́ kábẹ́ òdìlẹ̀ lápá mi bẹ́ẹ̀ wọ́n lọ máa bí sùdára gbada Okin ọlọ́fà bí ìdíyọ mẹ́nu Okin ọlọ́fà ló lọ́fà lálọ́mí ọlọ́mọ ló lọ́mọ gbẹ̀ngbẹ̀lẹ̀kú láláyọ̀ pọ́ńdà ọba ìláfẹ́dùn alukoso ọlọ́fà ẹgbẹ̀je òhò mẹ́bí wọ́n lálù bẹ̀m̀bẹ́ ọlọ́fà ẹgbẹ̀fà alukérèjì gbẹ̀ ọlọ́fà ẹgbẹ̀dógún akẹ́bàjẹ́ bóun ló bọ̀ mọ́ ọlọ́fà mọ́jọ jẹ́ tẹ́rùfẹ́ mọ́ lákájọ mọ́ lọ mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ ni ó wá délẹ̀ kíní mo gbọ́ pé wọ́n ń jà lọ́fà nínú ilé àwọn bàbá rẹ̀
làṣàbí o mo kápó mo kádà mo má ta wẹ́wẹ́ ẹ̀wẹ́ mo yá dànù gbọ́n Iyeru kíní soníjà bàbá òun mo pẹ́ kíní soníjà bàbá rẹ̀ gan olóhùn lọ́mọ pàpàǹpópó mo bọ́lọ́ fìdí mu bàbá Inde nulẹ̀ wọ́n fi jẹ́ mo kọrin kése bàbá Inde sàlẹ̀ Ọ̀fà wọ́n fi jẹ́ alálẹ̀ nísàlẹ̀ Ọ̀fà òun àkẹ́bàjẹ́ bóun ló bọ̀ mọ́ lọ́fà mọ́jọ jẹ́ tẹ́ ó fi mọ́ lákájọ́ mọ́ lọ mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ ni máa bí lọ́fà ó máa bí lọ́fà ó èmi mo làṣàbí ọmọ lọ́fà náà ọmọ lọ́fà náà ọmọ lọ́fà náà Ọlálọ́mí Ìrèsé ọmọ lọ́fà náà ǹjẹ́ tó bá ní tari ń kọrin wíkí ọlá tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Habibullah ìtara ìfẹ́ Akanni Akewi Agbaye lórúkọ tèmi.